ìgboro ti dàrú gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ nípa òṣèré orí ìtàgé èèyàn Àrẹ̀mọ Afọláyan àti Bímbọ́ Thomas látàrí fọ́nrán kékeré tó bọ́ síkànnì ayélujára níbi tí Àrẹ̀mọ Afọláyan tó ti ń fi bí ẹni ṣepú ìgbà pé ó fọwọ́ kan Thomas èèyàn Bímbọ́ lọ́yàn. Fídíò náà ti dá yánpọnyánrin ilẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tẹ́yin olólùfẹ́ wa ò mọ̀ ǹjẹ́ rírí ní chánẹ́ẹ̀lì kankan àti pé ìbáṣepọ̀ wo ló wà láàrin Àrẹ̀mọ Afọláyan àti Bímbọ́ Thomas gbogbo ẹ̀ pátápátá ní yànnàná fún yín ń play àwọn fọ́nrán kọ̀ọ̀kan fún yín tẹ́yin náà tájọ wájọ wò ó àti pé irú ìbáṣepọ̀ wo gan ló wà láàrin wọn. Ẹ wo fídíò náà ti dá yánpọnyánrin ilẹ̀ síkànnì ayélujára ilé ìṣẹ̀lẹ̀ níbi pàtí táwọn méjèèjì jọ lọ èèyàn birthday party tí wọ́n jọ lọ. Ẹ rí i pé tẹ́ ẹ bá wo ọwọ́ Afọláyan dáadáa ẹ rí i pé ó mọ́wọ́ lọ síbi ọyàn Bímbọ́ Thomas. Ẹ wo mo ń bọ̀ ná ẹ jẹ́ n kọ́kọ́ play kékeré fún yín. In case you don't know, Polkadot is back in market and you can rock and style it anyhow you want. Follow me. Look at this one. Oh, I love the crisps. Look at it. Look at it for you lovely ladies that go to church or office or your shops and you want to step out in grand style. This is for you. Grand style. The Polkadot is the thing now. Look at these shirts. I love it. How about you? I'm going home with this in case you don't meet it again. Sold out. This beautiful one. You have a party, you want to go out and you want to step out front. Don't do that when I'm marketing. Sorry. Look at this one. Look at this. Look at the material. Aha, ẹ má ti lọ ibì kankan. Fídíò tí ń tún play fún yín lẹ́yìn eléyìí. Ṣé rí eléyìí tí mo play fún yín? Mo kọ́kọ́ fẹ́ fi hàn yín irú ìbáṣepọ̀ tó wà láàrin Àrẹ̀mọ Afọláyan àti Bímbọ́ Thomas kí ẹ lè mọ̀ pé kéèsì òní làwọn méjèèjì wọn ti ń bá a bọ̀. Òjò tí ń pa egún wọn ọjọ́ mà ti pẹ́. Àwọn méjèèjì wọn ti ń ṣe bíi tọ̀rẹ́ ó ti pẹ́ ṣùgbọ́n nǹkan táwọn ènìyàn ò lè sọ gan ni pé ìjẹ́ láwọn òṣèré orí ìtàgé méjèèjì ìjẹ́ ni wọ́n ń fẹ́ra tàbí wọn ò fẹ́ra. Gbogbo ẹ̀ náà lẹ́ mọ̀ nínú fọ́nrán tí mo tó ní mo fi sọ pé ẹ wo fídíò náà tán kí n tó tún máa lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wo níjẹ́ bá tẹ subscribe tí yín sórí YouTube channel yìí ikú aya ikú ọmọ ìkọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá kí n tó tún wá sọ pé mò ń bọ̀ torí mò ń bọ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán ilé yìí níbi tí èèyàn Àrẹ̀mọ Afọláyan tó ti wà ń bẹ̀ pẹ̀lú Láìdé Bákàrè àti Bímbọ́ Thomas gangan ẹ sáré wò mo ń padà bọ̀ mo ń bọ̀ náà. Báwo ni sọ máa serious kò ní dáa fún jẹ ṣé ní ma yẹ ẹ ní ma jẹ ayé ẹ ní ma. Mo máa la everywhere. Ìwọ náà lámẹ́ta lọ́ọ́ sí mi ní public. Jẹ́mi bí wèrè pé Bímbọ́ kó dúró síwájú wa kí n máa la ẹ̀. Wọ́n mi níwájú Bímbọ́. Tó rí bọ́kùnrin ni ọkùnrin ni lọ́dọ̀ tèmi bó ṣe sẹ́ksì lójú àwọn èèyàn kò yé mi. Ẹ gbọ́ ohun tí Àrẹ̀mọ Afọláyan tó fi qualify Bímbọ́ Thomas ó ní ọkùnrin ni lójú tòun ọkùnrin ni tí túmọ̀ sí pé wọ́n ti jọ ṣeré gan wọ́n ti jọ wà tipẹ́ tó jẹ́ pé ó ti ń rí gẹ́gẹ́ bí ọkùnrin. Ṣé ẹ sì mọ̀ yìí pé ẹni tí èèyàn bá ń rí gẹ́gẹ́ bí ọkùnrin iná ló fi láǹfààní àti lè máa fọwọ́ tẹ̀ ẹ́ lọ́yàn bó ṣe ń ṣe yẹn lójú àgbò. Ṣùgbọ́n àwọn ènìyàn tó wá sọ pé káàtì ẹ̀ wá sọ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ wà pé ọ̀rẹ́ sọ̀rẹ́ pé kò yẹ kíyàn ó máa ṣẹlẹ̀ ní ibi tí ọ̀pọ̀ èèyàn wà. Ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ wa kí ni èrò tiyín lórí ilé? Ẹ wá má gbàgbé mo tún sọ fún yín mo ní ṣé ẹ rí àbáṣepọ̀ tó wà láàrin èèyàn Àrẹ̀mọ Afọláyan àti Bímbọ́ Thomas kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá tún rí náà ẹ rí pé àwọn fọ́nrán mo play fọ́nrán kan fún yín níbi tó jẹ́ pé Láìdé Bákàrè òun náà ó àpíà níbẹ̀. Tẹ́ ẹ bá tún wá wo fọ́nrán ibi tí Àrẹ̀mọ Afọláyan tó ti ṣe bí ẹni fọwọ́kàn lọ́yàn náà
ẹ rí i pé Láìdé Bákàrè náà wà níbẹ̀ ṣùgbọ́n tó wá sósì ní lẹ́nu tó buyọ̀ sí ni pé a ò lè sọ yí pé pàtó bóyá Àrẹ̀mọ Afọláyan bóyá ó ní nǹkan kan ṣe pẹ̀lú Bímbọ́ Thomas tàbí ká tiẹ̀ sọ yí pé Ọláìdé Bákàrè ni wọ́n jọ wà papọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ti rí ìbáṣepọ̀ pé kìí ṣe ìbáṣepọ̀ kékeré ló wà láàrin Àrẹ̀mọ Afọláyan àti Bímbọ́ Thomas ṣùgbọ́n ẹja fi ìbáṣepọ̀ lẹ̀ ká wá sọ̀rọ̀ níbi táwọn ènìyàn ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kí n tó tún sọ ẹ tún wò kẹ́ ẹ tún mọrú irú èèyàn tí Àrẹ̀mọ Afọláyan jẹ́ èèyàn nínú industry ń padà bọ̀. kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe Bímbọ́ Thomas nìkan ló máa ń ṣe báyẹn sí torí pé ara ẹ̀ rọ̀ mọ́ èèyàn ẹ wò ẹ sáré wò mò ń bọ̀ náà. This guy ìní ni ẹ̀ ń tí ní mi lára jù lórí set. tí ó bá ń ṣàwẹ̀ máa ṣe stupid fún ẹ. ṣé ẹ rí i pé táwa Ajíṣefínní ló tún ń bá ṣeré lórí sẹ́ẹ̀tì ẹ rí i pé nǹkan kan wà fún Àrẹ̀mọ Afọláyan ẹnìkan tára ẹ̀ rọ̀ mọ́ èèyàn ni tó sì jẹ́ pé ẹnu ẹ̀ dùn táwọn ènìyàn àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ gbọ́ tẹnu ẹ̀ ó ṣeé ṣe ó jẹ́ pé torí ẹ̀ tá a bá tiẹ̀ wá ń sọ yìí pé ti Bímbọ́ Thomas gangan òun àtàrẹ̀mọ Afọláyan ẹ rí i pé ìbájọsepọ̀ àwọn méjèèjì ó yàtọ̀ gédéńgbé sí ìbáṣepọ̀ tí Àrẹ̀mọ Afọláyan tó ní sí òṣèré orí ìtàgé tó jóbìnrin míì nínú Nollywood Yorùbá torí pé ṣùgbọ́n ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn oníjẹ́ bá tẹ subscribe button lẹ́ẹ̀kan sí ikú aya ikú ọmọ kankan bẹ̀ kò ní wọlé tọ̀ wá ṣùgbọ́n nǹkan táwọn ènìyàn ń sọ ni ẹ jẹ́ káwa náà pẹ́ ìkẹ́lù pé ǹjẹ́ ló dáa bó ṣe jẹ́ pé irú rẹ̀ ṣẹlẹ̀ níbi tó yẹ pé àwẹ̀jẹwẹ̀mu táwọn ènìyàn pọ̀ tí wọ́n tún wá ṣẹ̀ ti kámẹ́rà sí wọn ẹ gbọ́ só dáa lóòótọ́ náà a ti mọ̀ pé ọ̀rẹ́ làwọn méjèèjì tó bá sì jẹ́ pé nǹkan kan wà láàrin wọn náà ni àwọn ni ẹjọ́ mọ̀ ṣùgbọ́n ṣó dáa bí ó jẹ́ pé ó fọwọ́ mú ní ọyàn èèyàn lójú gbangba a ò fẹ́ máa fi gbogbo ẹnu pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé ẹ sọ èrò tí yín inú sínú comment section kẹ́ wá share fídíò náà ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa ẹ ti mọ̀ pé a máa ń gbé yín débẹ̀ a máa ń mú yín débẹ̀ bó bá ṣe ń lọ níkànnì ayélujára èèyàn ní Yorùbá Level náà la wà àwọn tó ń ṣẹlẹ̀ níkànnì ayélujára láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó jẹ́ Yorùbá Level náà la máa ń mú wá fún yín ẹ tẹ èèyàn notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscription button yín kó jẹ́ pé ẹ máa jẹ́ kan lára àwọn tí ó kọ́kọ́ máa rí àǹfààní fídíò wa ó sọ èrò tí yín a ó tún máa ròyìn náà.